àti wọn yé fojú erí pín ọjọ́ orí òde bẹ́ẹ̀ ẹni ọba ti ní ó ní náà ní tí wọ́n fi ń fún tọ́ba ti ní wọ́n sì gbé kabẹ̀ bàbá tí wàá gbé yín kabẹ̀ èmi náà wàá fọ̀rọ̀ kan kọ́rọ̀ bàbá wa yára kí lọ́rọ̀ náà làtàgẹ́l wà làtàgẹ́dọ̀ fásitì. ẹ kú oríire àwọn méjèèjì pawọ́pọ̀ ìwà pawọ́pọ̀ wọn oore ọlọ́run wá jáde bẹ́ẹ̀ bá wáyà yín kọ́ dàbí gbólóhùn kan ni à ń wí fún o bàbá ní sọ pé alẹ́ ìkàbí ìwà ní sọ̀fà. alẹ́ ìkàbí ìwà ní sọ̀fà ìfọ̀dínà àgbàdo ìdísànjáde tẹ̀wọ́ ọ̀dẹ̀ hàn. ìmọ̀ ti wà o owó ti dé o iyì ti dé o ẹ̀mí gbogbo àlàáfíà ló kù o àti kọ́ ẹ̀rí ìsìjábà ọwọ́ àdọ̀wọ́ yín o èyí dáyé ṣe o ìkọ̀wánù sọ̀fà yìí ni ẹ kó jọ. ìnáwó mọ ìmọ̀dún ìdísànjáde bẹ́ẹ̀ bá ti rí ẹmẹ̀wà dáadáa yóò mọ gáìdì yàn ẹ láwọn tó jù yín lọ tí ọmọ tẹ̀lé yín o níjọ́ tó tí wọ́n bá ń gbà fún àfa wa ni àwọn ni ẹjọ́ wọn mọ̀ sọ pé àfa wa ni ẹ̀yin ẹ mọ̀ pé mi là àfa yín. ó ti. Allah
الله في كل وقت وإي ولأجل ذلك جعل شعارنا الأدب فوق العلم. هكذا ساءت إرادة الله أن نجتمع أن نجمع وأن نتجمع وراء نجل الشيخ صائب الأنوار المتنوع ذو نورين، نور لشيخ اللبيب تاج الأدب ونور الكمالي الإلهي الرباني. ولكن مع ذلك نحن قوم إذا أعطانا الله كل شيء لا نفخر، والفخر ألا تتفاخر. الفخر الحقيقي الجوهري اللؤلؤي الذهبي هو ألا تفخر بما أعطاك الله.
sheikhi wa murabbi wa murshidi. Bàbá ní ká bẹ̀rẹ̀ àfáà wa tí wọ́n kí Al-Qur'ani fún wa bàbá ọba Ìlọrin èdèmí lọ́rùn mo fẹ́ wo orin tí ò ní náwó sílẹ̀ àfáà límì okùn tí bàbá wa Alhaji àgbà fi lé ẹni sùúrù gbogbo nǹkan ló ní pilẹ̀ gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta táwọn ibi ó ti pilẹ̀ rèé kò síbi kan lọrin tí mẹ́tẹ̀ẹ̀ta ti pilẹ̀ àfihàn yín bẹ́ẹ̀ bá wá gbọ́ dáadáa ẹ̀ ní ma bí a bá fẹ́ gbà kan imọ́ yín lọ́wọ́ ẹ̀ nígbà pàwọ́ lálẹ́ rẹ̀ má gbé lọ látàkàfù dáraka ta ló fi yí nkún bàbá wa Alhaji àgbà látẹnu bàbá wa oníwàásí àgbáyé ni wọ́n fi kún pé wallahu ya'simuka ẹlẹ́ẹ̀kejì náà ẹmọ ìwé pẹ̀lẹ́pẹ̀lẹ́ látàkàfù dáraka wala taksha bàbá wa mufti ẹlẹ́ẹ̀kẹta àwọn ni wọ́n wí alifatul awwal alifa wo ẹ má sọ pé alifatul wula o wọ́n èsì kéwúké yà yín o ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ la haula maka mọ́ ọmọ Alhaji àgbà ló fi kún kò sí ìkókó òǹbì kankan yàí náà gbogbo ẹ̀kẹ́ máa wí pé bàbá wa Alhaji àgbà wá ní ká bẹ̀rẹ̀ wọ́n ní àfáà wa tí wọ́n kí Al-Qur'ani fún wa gbogbo àwọn wìrìwìrì ẹ̀tún rí tìfáwù tí bàbá tún ṣe lónìí ìbẹ̀rù Ọlọ́run wọ́n tún fi ṣe gbogbo àwọn ajá náà sí bàbá níbẹ̀ kọ́ ṣùgbọ́n ẹ̀jí kí wọ́n wí tán Sheikh wa Muhammad Musa falyatafaddal mashkura minna ma'jura min Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ismi Muhammad Musa. Ana talibun min madrasati al-zumrati al-adabiyyati al-jamaliyya.
kọ̀rọ̀ kan pamọ́. London linguistics tí bàbá wa Alhaji àgbà ní fojú tó, there is what we call cataphorical and anaphorical. Al-ihala al-qabuliya wal-ihala al-ba'diya. Irú ẹ̀ lọ̀rọ̀ hadith Ànábì tó ní buniyal, èyí tí máa sọ pé buniyal islamu ala khamsi náà ni shahadati an la ilaha illallah wa anna muhammada wa iqami wa itai wa hajji wa saumu. alẹ́ tí síwájú alẹ́ tí sẹ́yìn ńgbà tá a ṣe ìdánwò. àìrántí ni ọ̀dá èyí sì gbàgbé kí ó ń wájú Alhaji àgbà wájú bá mi mọ́ wà núrù alẹ́bíbí wà núrù kamali ana astamiddu minu nurai núrù alẹ́bíbí alẹ́alẹ́mì wà núrù kamali almardiye an. Bàbá wa Alhaji àgbà ọ̀rọ̀ bàbá la fẹ́ gbọ́ báyìí látẹnu hayyakumullah. Bismillahir Rahmanir Rahim. Ẹ̀yin jàmá, ẹ dákun, ẹ mójú kó òfin ohun mi ò lóòkè tó nǹkan. Sallallahu alaihi wasallam. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Bàbá wa Alhaji àgbà tó ní al-khalifatu al-awwalu, al-khalifatu al-thani, al-khalifatu al-thalithu, al-khalifatu ar-rabi'u. Wala wasọ̀rọ̀ Ọlọ́hun nípa Ṣẹ̀tánì ẹni ẹ̀kọ́ ẹni gbé. Wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú gbólóhùn Ọlọ́hun tí a ń pè ní Bismillahir Rahmanir Rahim. بكل فرح وسرور يسرني أن أرحب بكم في هذا التجمع الديني لجمعية أنصار الإسلام في نيجيريا تحت رعاية مؤسسها ومديرها العام لجميع مؤسساتها التعليمية سماحة الشيخ محمد كمال الدين حبيب الله موسى الحدبي رحمه الله تعالى. Bàbá wa Alhaji àgbà tó ní wọ́n ní pẹ̀lú gbogbo tó ń jẹ́ ìdùnnú ìyọ́nú làwọn bẹ̀rẹ̀ gbólóhùn àwọn báyìí pé àwọn kí gbogbo àwọn jàmáà tí wọ́n jẹ́ àlejò wa ní Ansarul Islam, àwọn kí wọn sí ìpàdé tó ṣe pé tá a bá wo ìpàdé náà látòkè láàrin níparí ẹ̀sìn ló pa owó ẹ̀. Àwọn kí gbogbo jàmáà yìí sí ọ̀dọ̀ bàbá wa Alhaji àgbà tó ṣe pé gbogbo ìjókòó wa yìí lábẹ́ àlùbáríkà, lábẹ́ dúdùn àti wàhálà nípa ẹ̀sìn. Bàbá wa Alhaji àgbà al-Mufti al-Awwal li Madinati Ilori wa dawa'iha. Bàbá wa Fadilatu Shaykh Muhammad Kamaluddin Habibullah Musa al-Adabi. حضرة الإمام الجليل اسمحوا لي أن أهنئكم على تواليكم هذا المنصب
وأدعو الله أن يوفقكم ويسدد خطاكم في أداء مهامكم، وأسأل الله أن يمن عليكم بالصحة والعافية وطول العمر والرخاء. bàbá wa Alhaji àgbà wọn làwọn lo àsìkò yìí láti gba yọ̀ǹda lọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà. ẹ̀yà ń bẹ̀rẹ̀ kan sí i ẹ̀kún bẹ̀rẹ̀ kan sí i. Allahu ya'simuka minan nas la taqafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ̀kọ́ ńlá náà ni bàbá náà wọ́n tọrọ yọ̀ǹda lọ́dọ̀ bàbá ìmáàmù àgbà tó ní bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá wa Muhammad Bashir Dasuki bàbá wa ìmáàmù Fúlàní ìmáàmù àgbà nílùú Ìlọrin. bàbá ní yọ̀ǹda fáwọn káwọn kí lórí ìyọ̀ǹda Ọlọ́run àti ìtọ́sọ́nà Ọlọ́run tó ṣe fún bàbá wọn ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀. láti yàn yín fún wa nílọrin gẹ́gẹ́ bí ìmáàmù tó tún kà tó sì kájú ẹ̀. bàbá ní yọ̀ǹda káwọn kí káwọn sì ṣàdúrà kó lọ mọ́ṣẹ́ àwọn alálùbáríkà yìí tẹ́ wáyé. gbogbo tí ń jẹ́ ìran ìtọ́sọ́nà ẹ̀mí gúngún àtàláfíà ara ọlọ́mọ́sàbọ̀ àṣekú ẹ̀ fún yín. وأخيرا لا يفوتني أن أقدم جميع شكري وعميق تقديري إلى سمو الأمير خليفة شيخ عالم. bàbá wa Khalifa wọ́n ní àsìkò yìí bákan náà àwọn fẹ́ fi àsìkò yìí láti dúpẹ́ fún bàbá ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀. bàbá wa tó ṣe pé àwọn náà ni Khalifa àfàgbà Sheikh Alimi bàbá la dúpẹ́ fún wa fún yìí tí wọ́n ṣe fún wa nílọrin tá a lè gbàgbé wọ́n yan ìmáàmù tó kájú ẹ̀ tálùbáríkà fún gbogbo ara ẹ̀ wọ́n yan fún wa nílọrin. وفي الختام bàbá ní ìparí. نرفع كف الذراع إلى المولى جل وعلا أن يجعل تجمعنا هذا تجمعا مرحوما. bàbá ní àsìkò yìí á tẹ́wọ́ wa sọ́dọ̀ Ọlọ́run ọba tí máa gbàdúrà ìpéjọ wa tí Ọlọ́run ní àpéjọ nírọ̀lẹ́ yìí tó jẹ́ ìpéjọ ti àlùbáríkà ti dùnnú ti ẹ̀sìn yìí ọba tó ṣe ìpéjọ náà ìjókòó alálùbáríkà dákun Ọlọ́run mọ́jà àlùbáríkà òkun ìjókòó náà láéláé. ولا تجعل فينا ولا معنا شكيا. bá a ti jókòó yìí láàrin wa ní àbíyọ́tò wá wá gbogbo tí ń jẹ́ lẹ́yìn ikú èèyàn dákun ọlọ́mọdé sí láàrin wa bá a ti jókòó yìí kọ́dà mọ́jọ ọláyè tí ó fi wá wọ àárín wa wá níbi tá a jókòó yìí. ولا مطرودا من رحمته. gbogbo ẹni tí wọn Ọlọ́run ti yọ kó inú àánú rẹ tí ọ̀sẹ̀ àánú Ọlọ́run lára ẹ̀ dákun ọlọ́mọdé sí láàrin wa bá a ti jókòó yìí mọ́jọ ọláyè wọ àárín wa bẹ̀rẹ̀ yọ̀ọ́lá ìjókòó mbẹ̀. إنه ولي ذلك. ọba tí bàbá ń pè é òun náà lọ́ba tó lágbára láti lè ṣe ogun tá à ń wí ọlọ́mọ́ta ṣe bẹ́ẹ̀. والقادر عليه. kò sẹ́ni tó lè gba tá à ń wí yìí kò sẹ́ni tó lágbára àti gba àdúrà yìí tó yàtọ̀ sọ́lọ́run tí bàbá ń pè é. وإنه نعم المولى ونعم النصير. ó máa ń dà lọ Ọlọ́run náà ọba tó ṣe pé bí ìrànlọ́wọ́ ẹ̀ bá ti dé sọ́dọ̀ èèyàn kò sẹ́nìkan tó lè mú ìrànlọ́wọ́ náà kú o kò sẹ́nìkan láyé tó lè ṣe ìdẹ̀kùn fún yàn tí ì bá ṣe Ọlọ́run tá a wí yìí. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. àdégbàgbọ́ pé kò ságbára kánbì kan kò sí ètè kánbì kan àti gbogbo tí ń yágbára tètè
kò sí nìkan kan ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló wà. wasalaamu aleykum wa àwọn rahmatulahi ọmọ kí wa gbogbo jama barakatu. pé ìkí Ọlọ́run àlùbáríkà Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú gbogbo wa. bàbá wa Alhaji àgbà ọ̀rọ̀ wọn láti gbọ́ bọ́rọ̀ sì ṣe wò ó dáa tó ẹni ọba sọ lábẹ́rẹ̀ ńgbàtà tún wá gbọ́ lédè Yorùbá Grand Kadi àgbà fún gbogbo Kwara State ọmọ Alhaji àgbà àwọn ni wọ́n tú fún wa èyí tó kàn tẹ̀rìhìbù bàbá tẹ̀rìhìbù tó tó tẹ̀lé òun náà ní ká gbọ́ kọ̀sídà lérí máníájù tí bàbá gbé wa lé wa lọ́wọ́ alákọ̀ọ́kọ́ Sheikh Abdullahi Jibril lè sá ẹwí ẹ fún lápapọ̀ mẹ́rin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Afa yarada. رؤية لسان الشيخ الفلاني في تهنئة الإمام الفلاني بشير صار العلماء إماما أطال الله عمرك يا بشير أطال الله عمرك يا بشير بشير صار للعلماء إماما أطال الله عمرك يا بشير بشير صار للعلماء إماما àfáà Lisanu Sheikh wọ́n ní bàbá wa ìmọ̀mọ́ àgbà. ẹ̀kọ́ wájú wa tí wọ́n jòkó ti bàbá yìí ẹni tí ọ̀gá màtẹ́lẹ̀ kọ́ mọ̀ wọ́n ti di ìmọ̀ọ́mù gbogbo tí ń jà fà nínú ilẹ̀ yìí àti gbogbo àlùjọ rẹ̀. أطال الله عمرك يا بشير Adéhùn fún yín pẹ̀lú ìjòkó àwọn ẹ̀yìn ayọ́lọ́run tí ń bẹ́ ń jòkó yàtàyè tá a wà yìí. Ọlọ́run ọba tọ́lẹ̀ ní gúgùn lọ́dọ̀, ọlọ́run bá tọrọ ẹ̀ fún yín, ọlọ́run bá sàbà ṣe fún yín. Kẹ́mi yóò gùn kó bá bó sì tó wọ́. فكن رجلا صبورا يا إمام حليما زاهدا يا من يدير Ọ̀rọ̀ lẹ́sẹ̀ nínú bàbá wa Alhaji àgbà sí bàbá ìmáàmù àgbà ni pé a tún sọ fún yín báyìí fún ìsáwọn àgbàlagbà ti sún yín tẹ́lẹ̀ ẹ ti dépò àgbà ẹ dépò ńláńlá ọlọ́run sì ní jẹ wálẹ̀. Onísùúrù ní tẹ́lẹ̀ bàbá ni ẹ kún fún sùúrù kẹ́ ẹ tún jẹ́ sùúrù kó tún pọ̀ sí i. Ẹ̀yin ni wọ́n mú gbogbo wa ẹ jẹ́ haliman aláfaradà. Bàbá sọ fún wa pé ìyàtọ̀ ń bẹ láàrin sùúrù àti ìfaradà o. Ǹjẹ́ a ti wá mọ̀ ìyàtọ̀ náà abẹnú Alhaji àgbà mi? Onísùúrù ó tì í ní a bá ti ń tì í ní a bá ti ń tì í. Bọ́lá ilé bí kan kí yóò sì yí padà sí yẹn. Àmọ́ ní faradà bẹ́ẹ̀ bá ti tì í tẹ̀ tì í tọ́lá jẹ̀dí yóò tó wá pẹ́ gbé. Wọ́n ní méjèèjì ọ̀dọ̀ wọ̀nyí ẹni sùúrù náà lẹ́ẹ̀fẹ́ lọ àìná ẹni faradà gbogbo tẹ́ lọ́rí kẹlẹ́ rí ọlọ́wọ́ kù ní o. ومات بشيرنا الحبر الفلاني إمام ضيغم لسن صبور Ẹni tí ó rí ayé sá, ìráyé sá ò sí bí pé kí ẹmọ́ tó tí ń lò láyé. Ìta wọn pẹ́kẹ́ ti láyé náà ní pé gbogbo ń tẹ́rin lóore tí ń wọlé tí ó sì máa wọlé nì. Ìráyé sá bẹ̀ náà ní pé kẹ́ ẹ náà rí sí nǹkan kan. Kẹ́ ẹ wò bíntín,
kẹ́lì débi àwọn àgbàlagbà dé lánàá tọ́lọ̀ jẹ́ sọ̀kalẹ̀ dáadáa. bàbá wa tó bá yí òkú yìí bàbá wa gbà wọ́n fún bàbá wa tí wọ́n lọ bàbá wa Bashir lánàá wọ́n ti kú tí wọ́n jẹ́ àjẹrà ìmọ̀ Al-Fulani wọ́n wà láàrin wọn wọ́n lo àárín wa wọ́n ti kú wọ́n ti lọ àlè ní wọn mú ti já ìkìyàmọ̀. bàbá wa ìmáàmù náà ní dẹ́gbà òun ni kìnìún wọ́n èèyàn níbi wọn bá jòkó sí kìnìún ló jòkó síbẹ̀ níbi wọn bá jòkó sí ẹkùn ló jòkó síbẹ̀ àánú ọlọ́run tó lọ́n fi ṣe wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ sẹ̀yìn náà bẹ́ẹ̀. وجاء بشيرنا العلم الفلاني أدام الله دولتكم شكور أدام الله دولتكم شكور. àwọn ìbọn Bàṣírù lọ àṣemọ́mọ́ lọ Bàṣírù tó dé padà. àwọn ìbọn Bàṣírù dé lẹ́yìn bàbá Bàṣírù tí wọ́n lọ. bàbá tí wọ́n dé yìí ìlú máa ká ni wọ́n o Al-Fulani. abẹ́rẹ́ fún ẹgbẹ́ lọ́lùbáríkà èyí ààyè oyin ni ọlọ́jọ́ ọmọ abẹ lọ gbére. ọlọ́run tí ọ̀pọ̀ àyè àwọn táyì náà jára wọn jáde táyì náà fi rí lẹ́kùn. ọlọ́mọdé òkú lórí ti yín náà ọlọ́dẹ́nu wa Muhammad abájá kì í púpọ̀ lọ́kọ́sàjẹ́ ìdúpẹ́ o. bàbá wa Alhaji àgbà wọ́n ní kí a tó pe àáfàá wa Sheikh Ishaq Akaje bismillah kí àwọn àáfàá wa Sheikh wa Usman ojú ẹkún kí wọ́n sì máa tẹ̀lé wọn bí dókítọ̀rù wa ayára bí wọ́n ṣe tú káwọn náà tú Sheikh wa Usman ojú ẹkún hayyakumullah. bàbá wa Alhaji àgbà wọ́n ní ká kí ìmáàmù àgbà kú jókòó fún gbogbo Ìlọrin àti agbègbè rẹ̀. wọ́n ní ká kí àwọn bàbá wa Mufti Diyar Al-Miskinu Billah. ọ̀kan lọ́mọ bàbá wa Alhaji àgbà wọ́n ní kí n sọ fún bàbá Mufti pé tẹ̀fsírì táwọn tún fún wa lè kéwú pé mìsìkínú ẹsẹ̀ ni tí ò lówó ẹni ọba tún mìsìkínú sẹ́ni tí ò lówó kò mọ kéwú torí pé Kùránì sọ̀rọ̀ pé mìsìkínú ẹsẹ̀ ni tí ò lówó ó ní fa amma safinatu fakanati limasakin mọ́tò làwọn èèyàn ń dù arísìkí tó bá dọ́wọ́ yẹn téèyàn fi rọkọ̀ ojú omi sólò tí rà ẹ̀tọ́ bá sì ní bẹ́ẹ̀ kọ́ ẹni ọmọ kéwú èmi ọmọ Alhaji àgbà mo wí bẹ́ẹ̀ bàbá wa Alhaji àgbà ní akíyín bàbá wa Alhaji àgbà wọ́n ní ká kó lóyè púpọ̀ mo lóyè púpọ̀ fún wọn ní tá a máa wí lérí afẹ́fẹ́ al-imamul watani wa khatibuhu al-imamul watani ẹ má pè ní khatibu ha òkè wà lájà àgbà ní ké o al-imamul watani wa khatibuhu li'anna al-watana mudhakkar والضمير لا بد أن يكون مذكرا المؤسس والمدير رئيس مؤسسة الشيخ عالمي للسلم والتنمية وأنا مرشد المؤسسة
mandubu an-Nigeria bidawhati Qatar bidawlati Qatar Doha bi'asimati Qatar Doha huwa mandubu an-Nigeria lil-ittihad al-alami li ulama al-muslimina bidawhati Qatar wa huwa awwalu shaykh sadadati al-ilmi wal-ulama li imarati iloriyatin alimiyatin alamiyah. Al-Sheikh Dr. Abdul Qadir Al-Juma Al-Salman. Ọlọ́mbà sóore fara wájú kérú ẹ̀yìn ọmọ bínú. Bọ́lọ́mbà sóore fẹ́rú ẹ̀yìn kára wájú ọmọ bínú wọ́n kà ló máa láàní. Ṣé màá fà tí ò bínú ẹgbà súná Lazaru lónìí Khalifa oníkíjìpá ni. Àbá kí ni mo pè wọ́n tí ò bínú àbúrò ẹ̀ tí ò bínú ẹbí ẹ̀ ẹ̀yà ń jọ ń gbádùn lọ. Ọlọ́run níyà yín. Bàbá wa Alhaji Àgbà ní ká kí yín. Bàbá wa Sheikhul Ulama Sheikhi wa murabbi wa murshidi wa muwajjihi wa muallimi wa mufahimi الشيخ العلامة الوائس الإلوري العالمي العالمي الشيخ ترك الدنيا واتجأت الدنيا برمتها إليه اتجه إلى الآخرة وأقبلت عن الدنيا فإذا نرى الدنيا اتجأت عليه الشيخنا الفقيه الورع الزاهد الشيخ الإمام يعقوب الياغان حفظه الله ورعاه القاضي الذي حفظت النصوص كلها أتدرون من هو؟ إنه أدبي بلا منازع إنه أدبي بلا منازع إنه شيخنا يمين الأمير أمير مدينة إلوري شيخ العلماء إنتو بابا ومفتي وانكنتو سركم مالمي إدي أوساني سركم مالمي مالم مفرد مالمي جمو gbogbo àfáà tí ń bá ń bẹ ńlọrin Sheikhul Ulama huwa al-jalisu ma'a sheikhina ma'a sheikh Muhammad Kamaluddin Habibullahi Musa al-Adabi wa huwa talmizuhu jalaza talmizu ala yamini sheikhihi salati barfolon Wàzírù Sàárè ọmọ bàbá wa Ọba Ìlọrin apá ọ̀tún bàbá wa Justice Harun retired Grand Cadi but not tired Professor Ebansami ẹ bá pè yàn súná téèyàn jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé wọn ó fi pè yàn púpọ̀ ní téèyàn jẹ́ Professor Sulaiman Jame bàbá ní akíyín ìtọ́kàn báyìí afa wa sheikh wa Ishaq Akaje subhana man li imamatin yakhtaru wa yara ikhtiyaran minhum akhyaru. Gbogbo àwọn jàmáà ká sọ pé Allahu Akbar ká ní Allahu Akbar ká ní Allahu Akbar lẹ́ẹ̀kan sí i. Àáfà ń sọ fún wa pé títóbi Ọlọ́run tẹ́lifọ́ ẹ̀ka gbọ́dọ̀ ń tóbi. Ọba tó ń mọ ẹ̀dá ju ẹ̀dá lọ tọ́wá jẹ́ pé ńgbà tí ó yàn òun lè máa yàn nǹkan
ẹ wo ń tọ́lọ́wọ́ bá yàn fún wa nǹkan tọ́lọ́wọ́ bá yàn fún wa yìí góòdì ni àlúùlù ni eléyìí lálùbáríkà púpọ̀ ẹ sọ bí Allahu Akbar jama. min fil khalifati Mustafa tarihibukum fauhanuhu fannathiru wal ash'aru. nínú òkúrò lẹ́yìn tá a gba bàbá wa ìmáàmù àgbà ìmáàmù tuntun lálejò láyé bàbá wa Alhaji àgbà yóò da fún ọgbọ́n òṣèré wí náà yá sí ẹjọ́ pé méjì ọkọ̀ ẹ̀ka gbogbo mẹ́ta bàbá wa Alhaji àgbà wọ́n wá ń gbà yín lálejò ẹkún wọn lójú púpọ̀ ha níbi ọlọ́run ọba tó gbé kínní yìí sí bàbá ni ẹ mà kú eríire o eríire náà ní burú láéláé wọ́n ní ẹ máa wọlé sáàyè náà ẹ̀sìn máa rọra ahlan wa sahlan wa marhaban bikum. ذهب البشير وجاء بعد بشيرنا بشرى تلا بشرى فذا أسرار. ẹ̀yin jama asar islam ẹ wo sí Ọlọ́run Bashiru kan lọ Bashiru kan dé eríire kan lọ eríire ńláńlá tó wá dé sẹ́ẹ̀rí pé àwọn aráàlú ni a kú eríire púpọ̀ sẹ́ẹ̀rí pé ìròyìn tó dáa ní asar islam mú fún wa nírọ̀lẹ́ yìí oríire náà wọ́n ní kò ní torí ibú láíláí wọ́n kọ́ ọ́ lásìkò ẹ̀dá. وهداية الله العظيم وعونه لخطاكم وبها ترى الآثار. Dr. Ibrahim Ayára tá a bá wò ó ntọ́ mọ́ bàbá wa Alhaji àgbà là òun náà ní pé ọlọ́run á sá mọ̀nẹ́ ẹ̀ ní ṣìṣe láíláí. Bàbá wa Alhaji àgbà ní ká sọ fún yín pé ìtọ́sọ́nà ọlọ́run tí máa bẹ pẹ̀lú àwọn ẹ̀dá àwọn ẹrú àwọn àyànfẹ́ kò ní padà lẹ́yìn yín láíláí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Sheikh wa Ishaq Akaje àti Sheikh wa Uthman ojú ẹkún olóyè púpọ̀ Mágàjí ojú ẹkún Dáúdù Alápá. Wọ́n láàrin kan làwọn mẹ́yọ̀ kan tó ṣẹ́kù the first Malami Ubandoma. Bàbá wa ọmọ kéwú Alhaji àgbà olólùfẹ́ Alhaji àgbà bàbá wa Débísí Lọ́fà àwọn máa pàlìkì ń bà fáwọn alálùkùránì ni Ọlọ́run ní dààmú yín tálkì àmèdè bàbá wa kéèmì yá ẹ máa wà dáadáa General Secretary Ansar Islam ẹ nàrókún orí wọn mẹ́ni tó jòkó dáadáa ẹgbọ́n lọ́n tó fi fún wọn lẹ́ẹ̀kan náà kéwú yẹmí àbí ọ̀yẹ́mí bàbá wa lájàgbà ni wọ́n ní kí n ṣe lálálàbọ̀ ẹ ti mọ láńgbèjì alálàbọ̀ ní ká ṣe láńgbèjì ọba lọ́rínú bàbá wa yẹmínú jòkó tí bàbá wa ìmáàmù àgbà jòkó lápọ̀ ọ̀tún bàbá wa Alhaji àgbà yìí ọlẹ́ni tí jòkó ń bẹ̀ dhalika athariyul ma'ruf المرحوم الشيخ أحمد ساي وخليفته كان مجسما ومجسدا ومشخصا معنا في كل مساء يوم الجمعة المباركة إنه شخصية الشيخ الحاج
Sai Musaiduddin ẹnà rókún orí ilẹ̀ kan náà wọ́n ní kọ́ méèké mi ó jòkó kó dìde fáwọn àgbàlagbà yọ́ máa wò pé ta níwà tó máa dìde mi ọ̀dàgbà dé yìí àwọn bàbá tí wọ́n wọ 80 lọ́nu ilé ayé yìí náà jẹ́ lẹ́sìn gbogbo ọ̀wọ́ tó débì kan ní ibi táwa máa jòkó rè bó ló ń jòkó bàbá pààyàn lé ni bàbá Alhaji àgbà máa pààyàn lé ni bàbá wa Alhaji àgbà ní kí àfa wa adoktor ẹ ti mẹni tí ó wí ìmọ̀ sọ̀rọ̀ rẹ̀ ń jọ mi àṣẹ Abubakar Al-Arnabi dókítà náà ni ó sì tú nǹkan rẹ̀ yóò máa wí yóò sì máa ké Khalifa Elehoronu yóò máa wí yóò sì máa tú bàbá làwọn yọ̀ǹda fún bẹ́ẹ̀ ni o kìí ṣe mi o. ẹgbẹ́ ìbọn ọ̀ká òkú kan ẹ̀sán sọ́ọ̀lì sí eléyìí náà bẹ̀ òun náà ni ọ̀dà sí èyí tí wọ́n ní kún ó lò nù ní èyí ẹ̀ wọ́n ní kún ó lò mẹ́rin péré later. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. العنوان أهلا وسهلا أهلا وسهلا بالإمام ومرحبا نجل الكرام جزاؤهم يا مرحبا هذا بشير عالم بشريعتي وجماله في حسن صمت مرحبا عرض الكمال تؤنهنك بالهنا بك يا بشير إلى القيادة مرحبا هو أزهري منبع العرفان للدنيا بنورك نهتدي يا مرحبا وهداك ربك للصواب على الإمامة دائما وحماك ربك مرحبا بابا وعلى جبا فضيلة الشيخ تمدوركم pẹ̀lú àpọ́nlé àti ìbùkún ẹnu àti ìbùkún nínú ẹ̀mí فضيلة الشيخ مصطفى محمد كمال الدين حبيب الله الأدبي wọ́n ní ká kí bàbá wa ìmáàmù àgbà Fúlàní tòní ní ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀ wípé ẹ káàbọ̀ o ẹni tá a bá gbà fún tán yẹ́yẹ́ là máa pé ọ káàbọ̀ ẹni a bá tẹ́júlẹ̀ fún àgbà fún tán yẹ́yẹ́ ni o gbólóhùn ahlan wa sahlan wa marhaban bikum lọ́dọ̀ Lárúbáwá atẹ́jú fún atẹ́ ọkàn fún ọ àgbà fún ọ ní jẹ́bẹ̀ hadha bashirun eléyìí gẹ́gẹ́ ní bashiru o bashiru lánàá bashiru lónìí ọlọ́run wá kán mọ́ sí bashiru tòní alimun bi shari'ati gbogbo ọmọ ṣẹ̀rí à ń bẹ lọ́dọ̀ wọn ọba ìmáàmù àgbà tòní wa jamaluhu fi husni somti marhaba kìnnìkan tí olómi nú ní mọ́ pariwo bọ́ bá rí tí mọ́ máa gbà tòní tí wọ́n dákẹ́ jẹ́jẹ́ ìmọ̀ lọ dákẹ́ wọn o ẹwà wọn ní ìdákẹ́jẹ́ wọn ìdákẹ́jẹ́ wọn ní ìmọ̀ wọn báyìí ardul kamali tó annihannaka bilhana ilẹ̀ bàbá wa Alhaji àgbà tá a wà yìí ń kí bàbá wa ìmáàmù àgbà nílọrin lónìí ìpè ẹ máa wọlé ẹ máa rọra
ẹ máa wọlé ẹ máa rọra bíkà ya bashiru ila alqiyadati marhaba eré àpèrè àwọn àgbàlagbà ààyè tọ́lọ̀ ń fi yín sí yìí àtẹ̀lé yín débẹ̀ pẹ̀lú káàkì pé ẹ káàbọ̀ o ọlọ́mọ́sàjẹ́ fẹ̀mí gbàtà láfíà lò ó bàbá ẹ̀mọ́ má gbà tòní ta pétì lọ́dọ̀ bàbá wa alájẹ́ àgbà láyé alùbáríkà yìí wúwa azihari yòn ọmọ azihari ni wọ́n ọmọ azihari ni wọ́n tí wọ́n bá pè yàn lọ́mọ azihari ibi wọ́n ti bí kéwú tí wọ́n sin kéwú sí njọ́ tó kùnú nì ibẹ̀ ni bàbá àmọ́mù òní ti lọ́ọ́ ké lábẹ́ bàbá wa sadaratul ilmi wal ulama manba'ul irfan azihari ti ń sọ fún ọ yìí ibẹ̀ ni gbogbo mímọ̀ ti bẹ̀rẹ̀ ibẹ̀ ló parí sí lidúnìyà fún gbogbo ayé bọ́ ọba dé jamiatu ní madinatul munawwara al-islamiyya gbogbo àwọn àfáà tí ń bẹ́ńbẹ̀ tí wọ́n ń kọ́ wọn àwọn azihari ni bọ́ ọba dé gbogbo ayé bó ti máa bá káàkiri ni bẹ́ẹ̀ binurika nahatadi binurika nahtadi ya marhaban bàbá ìmọ̀ máa gbà ntẹ́ bá ní àmọ́ sí lámọ̀ sí o ibẹ̀ bá darí wa tó láti mọ̀ pé ní darí wa lọ bí tí ọ̀dà òun náà láàmọ́ lọ o wahdaka rabbuka lis-sawab alal imamati àfi àlùbáríkà àwọn tí wọ́n fi àníyàn kan inú kan tí wọ́n fi tọ́lọ̀ tó fi fàyè sọ wọ́n ló kọ́re ntọ́lọ̀ wọn ọ̀sọ́ tà nábì òwí ìfẹ́ ẹnu tí máa gbẹ̀yàn tí pé mo ti wí náà ní ẹgbọ́rọ̀ mọ́sẹ̀ ọlọ́mọdé ṣàgbákò rẹ̀ àmọ̀nà ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run gbogbo gbà ọlọ́mọsàmọ́ bá fi bá yín lò wàhámọ́ kàrọ̀ búkà ya marhaba ìṣọ́ ọlọ́run ààbò ọlọ́run téèyàn kì í fi ṣìṣe ọlọ́mọsàmọ́ bá fi bá yín lò má kún ọ̀tá lọ́wọ́ lórí yín ọlá Nabi sallallahu alayhi wa sallam akẹ́wọ̀n. ذلكم دكتور أبو بكر الأرنبي خليفة إليهورو èyí tó kàn báyìí dr wasoli mustapha baba ni ẹ súnmọ́yà yìí babaláwa ló kàn ọpẹ́ fọ́lọ́run níta pín fáwọn bàbá nù gbogbo ẹ ti fẹ́ parí ó ti fẹ́ parí ó ti wà nínú ètò dr wasole wọ́n ní bàbá ní alhamdulillahi al-qa'il fi muhkami tanzili ìwé ta kọ́ pinnu yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat fa hadhihi ar-rif'a istifa'un wa ikhtisasun ilahiyyun rabbani yaktasu bihi man yasha'u min ibadihi wa qad sarraha al-haqqu bidhalika aidan fi kalamihi al-majid hina qala qul allahumma malikal mulk tu'ti al-mulka man tasha' وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير أما بعد والصلاة والسلام على الأتمان الأكملان على خاتم الأنبياء وإمام المرسلين القائل في حديث الشريف كن إماما إن جعلوك وعلى آله مايك أين ميكروفون وعلى آله وصحبه أجمعين فإنه لشرف عظيم لجماعة أنصار الإسلام لجماعة أنصار الإسلام ولجميع الأدبيين خاصة ولخليفتنا المربي القدير الشيخ مصطفى كمال الدين حبيب الله موسى الأدبي حفظه الله ورعاه بصفة أخص نراهب بكبير أئمة إمارة إلوري الجديد الشيخ محمد البشير بن الإمام الدسوقي حفظه الله ورعاه وسدد الله خطاه وأمد في عمره ومتاعه بالصحة التامة والأريحية النشطة والهداية الإلهية
للقيام بهذه المسؤولية الإمامية. كما نرحب بأصحاب الفضيلة من العلماء الأجلاء والأعيان البارزين والسادات والسيدات الكرام، وعلى رأسه إمام الجامع الوطني الشيخ سنة العلم والعلماء والشيخ المفتي لهذه الإمارة الشيخ سليمان فاروق أونيكيجيبا المسكين بالله، الذين رافقوا الإمام الأكبر إلى هذه البقعة الطيبة المتميزة، البقعة التي شرفها الله ناقتي مأمورة، المسلمون فيها لسماع كلام الله وسنة رسوله في كل مساء يوم الجمعة. نقول لكم جميعا أهلا وسهلا ومرحبا بكم. Bàbá wa Alhaji Àgbà ní ká fi máa ń bẹ̀rùn amúrù dé lákọ̀ọ́kọ́ mo gbọ́dọ̀ máa kà á lọ támúrù ẹlẹ́ẹ̀kejì ó fi dé pé kí n dá a dúró wa ma kunna naqumu bi ayyi shay'in huna illa bi amri shaykhina. gbogbo tí wọ́n sọ ní ṣókí ẹ̀yà nù. ó náà ní pé wọ́n kí bàbá wa imam àgbà sí ìjókòó yìí, wọ́n sì ṣàdúrà fún ẹ pé kí Ọlọ́run kó tọ́ wọn sọ́nà lórí ìjókòó náà. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. èyí tó kàn báyìí ó ní ká gbọ́ ọ̀rọ̀ látẹnu bàbá wa national mission fún Ansarul Islam. Bàbá wa Alhaji Àgbà wọ́n wá ní bẹ́ẹ̀ ṣe máa gbádùn wọn jọ́ mẹ́jọ ẹ gbádùn wọn lónìí náà, àmọ́ bí wọ́n bá ti sọ̀rọ̀ náà tó bá ṣe máa gbádùn wọn tí ọ̀pọ̀ díẹ̀ wọ́n ní bàbá wa mufti àwọn náà sọ̀rọ̀. ètò tí bàbá ti gbélé wa lọ́wọ́ lé ní Sheikh Usman ojú ẹkún, wọ́n wá ní bàbá wa ìmáàmù àgbà náà wá sọ ọ̀rọ̀. Bismillah. Bàbá wa yára. Àyàmá kú ìyàmá lẹ́dí àjọ ara. ومن بجلاله ينشئ السحابة وسلم في الدنيا ما سابه في جلاله وما رد يوسف بعد موت وكان أبوه ينشئ السحابة مصاريكا ونفس أحمد واصطفاه وآتاه الرسالة والكتابة وكرمه وسماه حبيبا وآتك من شفاعة أتويكا لك الفضل اليتيم على عطوه مدات به وداعتك الثوابا جبل الشيخ كمال الدين كل المرابي أمين يا مولى المسارى مرامي أمين يا مولى المسارى. àwọn bàbá wa Alhaji Àgbà wọ́n ní ká papọ̀ pé a'udhu billahi minash shaitanir rajim
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. آمين. آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. aya nabi Muhammad. sallallahu alaihi wasallam. àwọn bàbá wa Alhaji àgbà adaballahu haya. tí n bá ti dákọ̀ bàbá wa Alhaji àgbà gbogbo àwọn àfáà wa mọ̀ pé àwọn náà mo dákọ̀ òun torí àsìkò yìí bàbá Sẹ́ríkí Málàmí bàbá Grand Kadi retired àfáà wa bàbá wa Sheikh Suleiman professor àti gbogbo ẹ̀yin àfáà wa. àwọn bàbá ń kí bàbá mufti ìgbà ní mufti ẹni dìyàrí òtítọ́ àti ní dìyàrí. bàbá wa Màlámí Ìbándómọ̀ iṣẹ́ tí mo kọ́ fẹ́ jẹ́nu nínú ilé ni wọ́n ti bẹ̀ mí ń ṣẹ́ mo wá fẹ́ jẹ́ níta gbangba. Allahu akbar. bàbá wa Alhaji àgbà ni wọ́n ní àlọ́ kí wọn. wọ́n wá ní àlàákì ọ̀dá kéèyàn jẹ́ lóòótọ́ ẹ ti ṣe ẹ tún bá ń ṣàdúrà kànṣe fún bàbá mufti. mo wá ṣàdéhùn pẹ̀lú bàbá Ìbándómọ̀ pé yín sì jíṣẹ́ náà ẹ ṣeun bàbá. ọlọ́run ó kì í fẹ́ ṣe. àmín. mo ti jẹ́ o bàbá. mo wá fi jíjẹun kí gbogbo ẹ̀yin ìlàrí ọlọ́run níjòkó lórí àsìkò ọjọ́ ti lọ. gbogbo àwọn àfáà wa tẹ́rí tí wọ́n sọ̀rọ̀ ní tí dòkítọ́rù wa Bulbul Adabi. adamallahu hayatahu. Bulbul Adabi ẹ̀wí. Adabi. bẹ́ẹ̀ bá ti gboyè ilé Sheikh Alimi omi ọmọ tẹ̀lé ni yóò wá máa bẹ lábẹ́ ti Sheikh Alimi. iṣẹ́ táwọn bàbá rán gbogbo wa ni ẹ ṣé o. àbá ìmọ̀mọ́ àgbà tèmi ẹ káàbọ̀ sáyé yín ẹ káàbọ̀ sáyé yín nǹkan náà ni bàákínní tájùlẹ̀ àdábì tájùlẹ̀ mọ́mínì àtọ̀ àgbàjì gbogbo ẹ̀ náà ló transform sára bàbá Ìbándómọ̀ àgbà Ìbándómọ̀ bákan náà ẹ ṣé o. àbẹ̀ ọlọ́run fún yín tẹ́ wá ọmọ dáa púpọ̀ o àwọn àfáà yín mọ̀ fẹ́ dáadáa fún yín o ẹ máa mọ yìí tí wọ́n ṣe lónìí bàbá tí ń kò lé ọ tá a kírun tán o tá a sì jẹun tán wọ́n wá ń sọ báyìí pé a máa bọ̀ wá sàǹsà Islam gbogbo ń tọ́jú èèyàn láyé ọlọ́run ni wọ́n máa gba bí kọjá ni. àkọ́kọ́ òde tẹ́kọ̀ọ́ lọ lẹ́yìn tẹ́ kírun ibi wọn mú yín wá ní. ẹ̀rí fẹ́ ká máa bẹ pẹ̀lú ìfẹ́ ọmọ dáa púpọ̀ o. irọ́ bisimilahi rahmani rahim wa'tasimu bihablillahi. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم
فأصبحتم أمته إخوانا. Al-Mufti wa Ubandoma. Ẹ ti bá ń tú Al-Mufti wa Ubandoma. Mo mà dúpẹ́ o. Mo wà láàrin àwọn méjèèjì, inú mi ń dùn lónìí, omi ò jábọ́ lójú mi. Bàbá Mufti ẹ ṣe àwọn àfá oníkímà wọ́n ní al-i'lam anna al-mawaddata wal-ukhuwata waz-ziyarata sababu ta'alufi. Lọ́mọ bàbá Professor Jimba, bàbá Professor Aláṣọ, dòktóru wa ẹ̀ṣẹ́ Yúṣà Adìrìdùwà. Ìlàm lọ́mọ ìwọ́tọ̀ ọbẹ̀ wà sílẹ̀ ní wà sí Àlàjí àgbà. Annẹ̀lẹ̀ ìfẹ́ wal ukhuwata ìjọmọ̀ ìyá. Waz-ziyarata mo ti rí ọpẹ́ mọ́ wá kí ọ ní fún o ṣe rí un sàbábù ta'alufi. Takhalufu kọ́ ta'alufi fa'alafa bayna qulubihim. Ìmọ̀ sọkùnfà kéèyàn ó sopọ̀ ní wa ta'alufu sàbábù likuwati. Bẹ́yẹn bá ti wá sopọ̀ èèyàn lágbára. Àwọn bàbá kúnnù ẹ̀ láti máa sọ fún wa púpọ̀, ẹ ṣe pẹ̀lẹ́ o, tafarruquna yusabbibu da'fa. Gbogbo àwa kéékèèké àwọn àfa wa ni bàbá ò ní tafarruquna yusabbibu da'fa. Àgàgà tó bá jòkó táwọn bàbá tẹ́ bá ń parí ìjà ó rí àtàálùfù yusabbibu al-quwwa sábàbù lìkúwà òun ni ó ṣokùnfà kéèyàn lágbára kò wá tí ì dákẹ́ o ó wá ní wálìkù wátù sábàbù tàkìwá. wàtàkìwá ó wá ní sọ orí tàkìwá tó orí un hisnu mani yamna udayma. وينال به الرغائب الرغائب وان Ọlọ́run ó mú jọ wa ẹ sábà ń fagi sí báwọn ẹ wá rí lónìí bàbá imam ẹ kú oríire àwọn méjèèjì pawọ́pọ̀. Ìwà pawọ́pọ̀ wọn oore Ọlọ́run wá jáde bẹ́ẹ̀yẹn bá wáyà yìí kọ́ dàbí gbólóhùn kan ni à ń wí fún o. Bàbá ní sọ pé alayka bí ìwà ní sọ̀fà. alayka bí ìwà ní sọ̀fà fa innaha ibadun inistajabta wadduhura. Ìmọ̀ ti wà o, owó ti dé o, iyì ti dé o, ẹ̀mí gúngún àlàáfíà ló kù o, àti kọ́ ẹ̀rí ìsìjábà ọwọ́ àdọ̀wọ́ yín o, èyí dáyé ṣe o, ìkọ̀wánù sọ̀fà yìí ni ẹ̀kọ́ jọ. Bẹ́ẹ̀ bá ti rí ẹmẹ̀wà dáadáa yóò mọ gáìdì yàn ẹ láwọn tó jù yín lọ tí ọmọ tẹ̀lé yín o níjọ́ tó tí wọ́n bá ń gbà fún àáfàá wa ni àwọn ni ẹjọ́ wọn mọ̀ sọ pé àáfàá wa ni ẹ̀yin ẹ má pè mí làáfàá yín. ó ti tó ọ̀wá rí níparí so ẹ̀rí àwọn tó wá dàgbà tán tẹ̀lé yìí níjọ́ tágbà bá já wọn jẹ ẹgbẹ́ tí wọ́n mọ̀ ń lo jíjáde o ẹ má rí i pé wọ́n fọwọ́ tẹ owó àgọ́ jàgbàjẹ́ ń jọ mí tọ́ba ti wá jáde ẹ wá kájú kó ń padà ń bọ̀ wá subhana rabbika.
bàbá wa Alhaji àgbà bàbá wa Alhaji àgbà. ó kù sẹ́kàn akramakumullah àáfàá Musa tó kí alukóránù yìí ọmọ yíwọ̀n àtẹ́ná látọ̀fà wọ́n ní kọ́ mọ́ palẹ̀ mọ́ umura lọ́dún yìí. àtẹ́ná orúkọ rẹ̀ Muhammad Musa ó bẹ̀rẹ̀ oríire tí ẹnu ni ọlọ́run ní yóò dé rí ibú ọlọ́mọ wàá jáde náà parẹ́ láéláé òun náà ló fún wa mọ́tò lọ́dọ̀ mọ́mú ọ̀fà nítorí bàbá wa mọ́mú ọ̀fà ní kí ló ṣe mọ́mú ọ̀fà tí èso ń kéta ó ní ra mọ́tò fún centenary ó wọlé bẹ́ẹ̀ kò ní burú fún mọ́mú ọ̀fà àti gbogbo ẹni ọba ṣe àmì àtẹ́ná ọlọ́run jù ọmọ dá sí ni kúmúra ti dúró fún ọmọ mi náà. bàbá wa Alhaji àgbà bàbá ni wọ́n mú àfáà ní umura yìí wá mo sọ nípìnlẹ̀ pé àfáà ilé sàrí wọ́n sì sọ fẹ́mi pẹ̀lú àwọn àkànnú ilé wọ́n ní kò sí táwọn fẹ́ kọjá pé àwọn ará mi ò ríire lára rẹ̀ àwọn ìfẹ́ kò sí àmọ́ pé lọ́gbà umura yà yìí èmi nìkan kọ́ ṣé Usman ojú ẹkún bẹ́ẹ̀ èmi nìkan kọ́ ṣé Abdulhamid bẹ́ẹ̀ ṣé Olúkúmánù ojú ẹkún bẹ́ẹ̀ ṣé Sọ́ọ́lù Mustapha Sọ́ọ́lù àbùdọ́tọ̀ Sọ́ọ́lù má bẹ́ẹ̀ wọ́n wá nílé yìí bẹ́ẹ̀ àfa wa ṣéèkì wa mọ́tí àwọn ni ọ̀rọ̀ kàn. Bàbá wa Pọfẹ́sọ̀ Jimba nígbà tẹ tẹ̀léra indo níyì nínú ìgbìmọ̀ tó bá yàn tẹ́mi náà jọ kan nínú ìgbìmọ̀ náà mọ̀ wá number 5 out of 9. Bàbá wa Pọfẹ́sọ̀ Jimba ní àwọn nínú àwọn ń dùn jù báwọn ṣe rí lẹ́yìn ara yìí ẹ̀dàpọ̀ ẹ̀kọ́rọ̀ yìí ẹ̀ méjèèjì. Bàbá láwọn nínú àwọn tó báwọn ṣe rí lẹ́yìn ara yìí tó ń gbẹ́nu sáà ní àwọn ọmọ Alhaji àgbà àìfẹ́ kí wàhálà kankan ṣẹlẹ̀ àti gbogbo àwọn ọmọ àfáà míì náà àmọ́ bọ́ bá ti wá ṣẹlẹ̀ àwa dúró bí odò bá gé wa mọ́ ká mọ̀ wá di mùnáfìkì torí gbogbo ẹ̀ ni wọ́n ń gbé káàkiri èmi ọ̀rọ̀dọ̀ mufti dé nísìn àbí mo dọ́dọ̀ yín mo dé bẹ́ẹ̀ ẹnì kò lè fíìmù mi mo ti fírì bàbá Pọfẹ́sọ̀ Jimba bàbá Pọfẹ́sọ̀ Aláṣọ bàbá wa àwọn bàbá wa ní Jimba àwọn Alhaji wa Ishaq Jimba alátàrí mo fúti lọ́kẹ́ mi nígbè fún wọn má wulẹ̀ náwó má náwó ọ̀fẹ́ràn wọn tó mi ọkàn fẹ́ sasa sí mi ni. Bàbá wa Justice Harun wọ́n ní scholarship junior secondary school àti senior secondary school àfà tó ké Kùránì àádẹ́n tí ó gbé yunifásitì rẹ̀ náà MKU ló sì lọ àbí ibo ni ó lọ ibo ni ó lọ wọ́n ní Mauridusi ní kó ti wá kà á ilé ìwé tí ó lọ wọ́n ló ti wà ní secondary school àbí wọ́n ló ti wà ní secondary school junior bàbá ń sọ̀rọ̀ ètò bẹ́ẹ̀ mẹ́wàá mi ò tó bẹ́ẹ̀ bàbá ń sọ̀rọ̀. bàbá wa Alhaji àgbà ní sọ̀rọ̀ ẹgbọ́n lọ́n tóbi lẹ́ẹ̀kan náà. bàbá wa Alhaji àgbà wọn ní àfa wa Muhammad Musa sẹ́mi pé nbẹ́ nù kọ́ mi ana Hussein Musa Muhammad al-Bashir. bàbá wa Muhammad Musa wọ́n ní bàbá Honourable Justice Harun retired Grand Cadi but not tired. wọ́n láwọn àwọn monetize gbogbo ẹ̀kọ́ scholarship rẹ̀
tí ó fi parí secondary school ti yunifásitì náà dé láìpẹ́ yìí bàbá wa mufti almadad. Bismillah dáàkù ọjọ́ ti lọ àmọ́ Al-Qur'an ní má jẹ dára ò kọ́ sáyà kan ní kò kí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتب لما سبق الناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم هديت مني إليك يا رسول الله aki Ọlọ́run aya nabi wa Muhammad alekun yọ́nú Ọlọ́run àtàánú ẹ̀ kó bá gbogbo àwọn ẹni Ọlọ́run bá lápapọ̀ látàrí Sheikh Ahmed Tijani Maulana Sheikh Alhaji Ibrahim Niyaz Sheikh Abubakar Siddiq Al-Miskin Billah صاحب الولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري وبابا ومرحوم الدكتور العالى مفتي الأول فضيلة الشيخ كمال الدين الأدب رحمة الله عليه اللهم ولا أبو بابا داركو تواتي الله سواجه اللهم gbogbo àwọn àgbàlagbà wa bàbá àgbà sí Tájù Adab Tájù Mọ́mìn bàbá alágbàjì lágbàrí dìde ọmọ ní gba ẹni ọlọ́mọsàbà yọ́nú sí wọn. mo kí bàbá wa tá a wà ní kalẹ̀ wọn bàbá alájí àgbà tó ní akramakumullah ọlọ́mọsàjà àdìyí pẹ́ o bá mójútó yín o ọlọ́run bá mójútó yín wá ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fi kalẹ̀ yín kí bàbá wa àgbà bàbá sẹ́ńtìmọ̀ lẹ́mí ògí bàbá wa àgbà bàbá wa Fadilatu Sheikh Qadi Harun ògí bàbá Professor Jima Jamiu ọlọ́run bá mójútó yín àdúgbò àgbàlagbà ẹ̀dàkùn torí àkókò ni wọ́n kí ọba Professor Jimba wọ́n fi kí gbogbo tí ń jẹ́ àpàrà fíṣẹ́ ẹ̀dàkùn torí àkókò ni o mọ́ wá kí àlùfáà wa àṣẹ́kì wa Ubandoma ìmáàmù Central Mosque fún Nàìjíríà ọlọ́run ibi tó ṣe ilé ikọ́ mọ́ta kú Ànábì wa Muhammad ọ̀ká Sheikh wa Usman àti gbogbo àgbàgbà torí àkókò wọ́n á kí bàbá wa yára ọlọ́run bá kí yí o wọ́n kí àwọn grand cadi wa Sheikh Abdulatif ọlọ́run bá kí yí o wọ́n kí àwọn Dr. wa Hussein àti gbogbo àwọn dàkátìrà wa tí wọ́n sì kẹ́lì tarhib àfọ́ àtúnkẹ́ Al-Qur'an máa kí bàbá wa imam àgbà ẹlẹ́gẹ̀ẹ́já ibẹ̀lẹ́ kàsí wallahu ya'simuka la ta'afu daraka wala àdúrà mi tí ó máa jẹ́ ọ̀rọ̀ mi bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ lẹ́ẹ̀kan sí ya'simuka la ta'afu àti gbá wọn àtàgbà wọn
àtọ́lá wọn ọlọ́mọ bá kàkà jẹ́ mbẹ́ àtòní wọn àtọ́lá wọn àtòtúnlá wọn ọlọ́mọ jẹ́ kàn bá jẹ́ mbẹ́ ó bọ̀ ọ̀nà tọ́lọ́run wá fi dúpẹ́ fẹ́ dá ní kọ́ bá fi dúpẹ́ fún wọn torí tí ń jẹ́ àṣẹ ìlú ìyọwọ́ wọn lọ́wọ́ ẹni bá sì wọn ó fún ọ̀fọ́ àkáǹkì Sheikh Tijani ó ní antababulahi ayyumurihi àtàwù mìgárìkà láàyẹ̀dù láàyẹ̀dù ọ̀rọ̀ ní àntà oníwọlẹ̀ nọ̀nà ọlọ́run ayyumuri nítorí ẹni bá wọ̀ ní o fún ẹni bá gbọ́nà mí yàtọ̀ sẹ́nu ọ̀nà rẹ̀ wọn ò ní sílẹ̀kùn fún bàbá ọlọ́rọ̀ ọba lọ nínú ọba tó wá ní oró ń tọ́pọ̀ tó tóbi tó yìí téyìn jẹ tán tí wọ́n wá rorò àyà àwọn àgbàlagbà láti 46 years ilé àwọn ẹni ọlọ́mù ikú àmọ́ máa ń sùn bàbá dókítà ló tún lè sáré pàtàkì mú àìkọ́sọ́ wà ń ròkò ó wá sùn láti 40 ọdún àti 6 bàbá sì jí látara bàbá wa ìmáàmù tòní ọlọ́mbà dúpẹ́ fún wa o ọlọ́mbà dúpẹ́ fún wa ẹ̀kejì gbogbo wàhálà tí wàhálà mi ò bá dìmọ̀ wá ń ṣe láti jọ tó ti bẹ̀rẹ̀ àrùkọ́ ní kùlì ìmádù fasarallahu àmádàkùn wàlmọ́mìnúnà náà ni wọ́n wá rí nàrí wọ́n tọ́ka síṣẹ́ àfọ́ àìpé yá kí wọ́n náà bá ti kí àwọn ẹni wájú ọlọ́mọ bọ́lá bàbá jẹ́ o ọlọ́mọ bọ́lá bàbá jẹ́ o wọ́n bọ́lá àfọ́ àlímì jẹ́ má ba ìlú Ìlọrin jẹ́ mọ́ lọ́wọ́ wọ́n sọ wọn dọba àbòmí bàbá wa imam ọba tó rí ibẹ̀ tó fi yí síbẹ̀ ọ̀jọ̀gbọ́n kan kì í sọ̀fẹ́ o ọ̀fẹ́ kọ́ ló bá dé ó ní ràyétù akìlọ̀ lámúyẹ́pìn ní intisaba ó ní wàlámúyọ́ksìm àbá àdàdì wàláwánà ní látàkọ̀ ìsàmátí àwálé àbá wọ́n sì bàtà ìbà nínú ó ń dọ́ ẹ pé kéèyàn lọ́pọlọ bí ìmáàmù wa tòní tó àpé tí wọ́n dìbò yàn lọ́pọlọ ni àbọ́jú eré wọ́n fi pín ó ń dọ́ àbọ́jú eré wọ́n fi pín ọpọlọ àbọ́jú eré wọ́n fi pín nímọ̀ ni àwọn gba bàbá tọ́lọ wọn bá ti kó eré àwọn ọmọ kéékèèké tá ń lẹ̀ àti wọ́n yé fọ́jú eré pín ọjọ́ orí òde bẹ́ẹ̀ ẹni ọba ti ní ó ní náà ni tí wọ́n fi ń fún tọ́ba ti ní wọ́n sì gbé kabẹ̀ bàbá tí wàá gbé yín kabẹ̀ èmi náà wàá fọ̀rọ̀ kan kọ́rọ̀ bàbá wa yára kí lọ́rọ̀ náà làtàjẹ́l wàlà tẹ́gẹ́dọ̀ fásitì subhana rabbika. bàbá wa alimiskinu billah sami'na hadithan ka qatri nada fajaddada fi nafsi ma jaddada ìmáàmù àgbà ẹ dákun ẹ ní sùúrù àsìkò yìí ni bàbá wa Alhaji àgbà fi lé wa lẹ́nu bóde bá di pé ń parí báyìí bàbá wa Alhaji àgbà lónìí bàbá tuntun ìmáàmù tuntun bàbá tuntun ìmáàmù tuntun bàbá wa Alhaji àgbà lọ́tún ìmáàmù náà lọ́tún sẹ́ríkì Málàmé lọ́tún mufti lọ́tún ìmáàmù federal Ugandoma lọ́tún
ọ̀tún ni mí èmo alájà àgbà lè mí tí mo ti wà lẹ́gbẹ̀ẹ́ alájà àgbà èmi ẹ̀sà kú orí brand new bàbá wa alájà àgbà wọ́n ní kí n máa lọ́dọ̀ ìmáàmù àgbà. bàbá wa alájà àgbà bisimilá ìmáàmù àgbà. اغفر لبرامة سوقي عليك وبصلي. Bàbá wa ìmáàmù àgbà fún ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Wọ́n ní ká lè bá àjẹ́gbà Muhammad ọ̀bẹ̀ta. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Wọ́n dá mi wà náà kájú ó pé mẹ́ta. آمين 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 يا الله. Wọ́n láwọn fi kíkí bàbá wa fàgbà Sheikh Alim tagamadahumullahu bi rahmati. Wọ́n ní ká ṣe ṣéhù náà lẹ́ẹ̀mẹ́ta. Ṣéhù 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 wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Wọ́n láwọn fi kíkí bàbá wa Sheikh Alim àwọn fi kí àgbàlagbà láàyè yìí. Wọ́n láwọn fi kí àwọn àgbàlagbà láàyè yìí lánàá. Wọ́n ní kò sí tí ó máa dùn mọ́ máa kéwù àbí kẹ́ pọ́n àfá rẹ̀ lé. Kò sì sí nǹkan tí ó bá nú jẹ́ àbí bẹ́ẹ̀ bá yẹ̀yẹ́ àfá rẹ̀. Ọlọ́run àbí ọwọ́ lápí ààyè yìí ààyè mọ́lẹ̀ ló ṣe lánàá lónìí náà ààyè mọ́lẹ̀ ni kọ́dà bọ́bá tún di lọ́la abẹ́lọ́ ìmọ́lẹ̀ rẹ̀ ọlọ́mọgbé kú mẹ́. Bàbá wa láàyè yìí lánàá àwọn náà ní orí tá a bá sì ti dami sórí yóò sàn dẹ́sẹ̀ ni. Bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi rahimahullahu ta'ala wọ́n ní ká ṣe bismillah kul huwallahu mẹ́ta fún ọlọ́mbà àbùkù kẹwọn. Kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Amina 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 Allah. Àwọn bàbá wa tí wọ́n wà ń jókòó tí wọ́n ń bẹ láàyè wọn lónìí Ọlọ́run ò wọ́n láwọn bẹ lọ́n fún yín àyè àwọn àgbàlagbà Ọlọ́run jẹ́ ló pẹ́ o. Ọ̀làlá ilaha illallah. Gbogbo àwọn tí àwọn bàbá mufti tí wọ́n ṣàdúrà fún látòkèdélẹ̀ tí wọ́n sì dákọ̀ wọn wọ́n ní gbogbo wọn làwọn náà ṣàdúrà fún àwọn sì dákọ̀ wọn àti bàbá wọn mọ́làmí ubandoma ọ̀là bismillah subhana rabbika délẹ̀ gbogbo wa bismillahir rahmanir rahim. وبالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Bàbá wa lẹ́yìn ẹ̀gbà. Bàbá wa lẹ́yìn ẹ̀gbà fẹ́ fi lẹ́tì ẹ̀kún bàbá ìmáàmù àgbà. Ìdàkúmọ̀ bá lórí. Bàbá Alhaji Àgbà wọ́n fẹ́ fún bàbá ìmáàmù àgbà lẹ́kùn lẹ́lá Ẹ̀kọ́ Al-Qur'an al-Azim àti àlìkíńbà tó bò háyà. Wọ́n fẹ́ fún bàbá ìmáàmù àgbà fún gbogbo ọlọ́rẹ̀ àdágbègbè ẹ̀. Ọlọ́run mọ́ta pàlùbáríkà sí i.
àríkímbà náà lò ẹgbẹ́ àríkímbà náà sí lẹ́gbẹ̀ẹ́ kan àríkímbà ni onílẹ̀ àríkímbà náà ṣẹ̀ṣẹ̀ rí láti máka ọlọ́pọ̀ fún àlùbáríkà sí ọlọ́pọ̀ fún àlùbáríkà sí. Bàbá wa dídì máa mọ̀ fún àǹsọ́rọ̀ Islam àtẹ̀tọ́ Ismail Hadi Ọ̀jẹ́ bàbá ní kí wọ́n máa bọ̀ láti wá fún aládùn àgbárí. Salatu ala nabiyil karim. Pẹ̀lú ìjọba àwọn bàbá wa àyájẹ́ àgbà. Wọ́n ní gbogbo àgbà tí àwọn sì ń gbogbo àwọn bàbá wa lọ́mọ́tàdé ohun yìí. Èyí tí wọ́n ti mú bàbá wa ìmọ̀wọ́ àgbà lọ́mọ́tàdé ohun yìí. Àyè náà lọ́mọ́tàdé lò pẹ́ pẹ̀lú àlàáfíà ara okun ara. Bàbá wa Ọ̀bándọ́mà wọ́n lè kọ́ ìyẹ̀kú àtẹ̀lé. Ọlọ́wọ́ ti tẹ̀lé wọn pé bàbá wa mú kíkìyà. Ọlọ́wọ́ lọ́rẹ̀ ìdílé ló darí lu nílò pé wọ́n ní ọkọ̀lùkọ̀ ní ìdíta pé Amina, Amina, Amina ya Allah. Allah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.